ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي أحل لنا الطيبات وحرم علينا الخبائث ثم الصلاة والسلام على البشير النذير نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣe pé òun náà ló fi wá mọ̀nà lọ síbi ẹ̀sìn tá ń bẹ̀ yìí bí ìbá ṣe tọ́lọ́run ọba náà báwo lèmi àti yín báwo lọ́rọ̀ wa ọba ṣe rí. adúpẹ́ fọ́lọ́run ọba lérí oore yìí atọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam èyí tó wá ṣàlàyé èyí tó tọ́ nínú oúnjẹ ó ṣàlàyé rẹ̀ fún wa èyí tí ò tọ́ ká jẹ ó ṣàlàyé rẹ̀ fún wa. akí Ọlọ́run ọba atọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì náà. níkẹyìn náà atọrọ Ọlọ́run ọba kí gbogbo ìkẹyì kó máa ṣàn báwọn ará ilé ànábì àwọn ọmọ ànábì àti gbogbo ẹni tó ṣe wípé wọ́n máa rìn lérí ìlànà wọn fi dijọ́ gbẹdẹ̀l kìyàmà. ọbẹ̀ Ọlọ́run kó máa ṣàjẹ́ bá Ọlọ́run kábà ànábì wọlé ọlá kábà ànábì wọlé ọlá. akí ẹnì kọ̀ọ̀kan wa akíwa nílé akíwa lóko akíwa lájò kọ́lọ̀n kó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa o. ibi ta ti ń rówó tó jẹ́ kí gbogbo gba abọ̀nmá gbogbo gba kọ̀ndẹ̀síọ̀n kázá àti gbọ́sìn wáyé ṣá náà ní í ṣe wá. mo bẹ̀ Ọlọ́run ọba Allah kó má ṣe ní ìrọ̀rùn fẹ́mi àti yín. gbogbo wàhálà náà Ọlọ́run má jẹ́ ó já sásán. Ọlọ́run má ṣàjẹ́ abẹ́sàn rẹ̀ pàdé níbi tó ti dá. jama lọ́kùnrin lóbìnrin a ṣe àdáyàrí àdúà fún àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ alágbèékalẹ̀ Sunna TV tó jẹ́ pé àwọn náà ní lọ́sàn àwọn náà ní lóru wọ́n náwó kẹ́sìn Ọlọ́run ọba kó bá lè gbòòrò. Ọlọ́run
máṣá jẹ́ kí ayé yín lálìjánnà ọlọ́run máṣá jẹ́ ó tún gbòòrò jù báyìí lọ o sàárè yín ọlọ́run máṣá jẹ́ ó gbòòrò àwọn ọmọ bàbá wa Alhaji Sefu Saka lọ́kùnrin wọn lóbìnrin wọn ládàáyanrí àwọn Alhaji wa Yakub àwọn Alhaji wa Abdulrazak àwọn Alhaji wa Musa àti gbogbo àwọn ẹni tó kù náà tá a dárúkọ ọlọ́run ọba mọ iye yín yóò bá wa san yín lẹ́san rẹ̀ àdúrà kan náà ó tó tọ́ sí àwọn ẹni tó ń ṣe wàhálà lọ́sàn-án àwọn ń ṣe wàhálà lóru kí a bá lè rí nǹkan gidi gbọ́ ká bá lè rí nǹkan gidi ṣe ní iléeṣẹ́ Sunna TV àwọn Dr. Abdulrahim ọlọ́run ọba là ń bẹ̀ fún yín o kó má ṣàìbá wa dúró tì yín o kò wá tán ná ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ yín parí síbẹ̀ yóò dúró tì yín dúró tì gbogbo ẹbí yín ọlá títóbi ọba náà ọlá jẹ́ kan ṣo rẹ̀ aṣàdúrà fún àwọn technician tó yẹ pé tá bá ti débi àwọn náà là ń bá abẹ́ ọlọ́run ọba kó má ṣàìbá wa san yín lẹ́san rẹ̀ o ẹnì kọ̀ọ̀kan náà fi ohun tí ó ṣe lẹ̀ ó wá ń ṣe tọ́ ọlọ́run kó má ṣàìjẹ́ bẹ́san rẹ̀ pàdé níkẹyìn náà gbogbo àwọn àfáà tó ṣe pé wọ́n wá ń dá wa lẹ́kọ̀ọ́ ta fi ń rọ̀rọ̀ súnà gbọ́ ọ̀rọ̀ gbọ́ nípa súnà Nabi Muhammad kí ló yẹ ká ṣe kí ni ò yẹ ká ṣe ẹnu wọn la ti ń gbọ́ ìmọ̀ yín ọlọ́run níjó jọba o ọlá títóbi ọba náà ọlá jẹ́ kan ṣe ọba náà ohun tí a fẹ́ máa bára wa sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí òun náà ní ọ̀rọ̀ nípa àwọn ẹran tó ṣe wípé àwọn ẹni tó pa ẹran yìí àwọn kèfèrí ni àwọn ẹni tó pa ẹran yìí àwọn kèfèrí ni kí ni ìdájọ́ ẹran bẹ́ẹ̀ èwo ló tọ́ ká jẹ nínú rẹ̀ èwo ni ò tọ́ ká jẹ nínú rẹ̀ àkọ́kọ́ agbọ́dọ̀ lọ́mọ̀ wípé ọlọ́run ọba tó dá wa ó dá wa lọ́mọ èdè ènìyàn ọmọ èdè ènìyàn sì ní dídá tọ́lọ́run ọba dá ní pé kó máa bá wọn kan gbé àwa àtàwọn kan la máa gbádùgbò gbogbo wọn ní jẹ́ mùsùlùmí ń gbà míì àwa àtàwọn kan la máa gbélé gbogbo wọn lè má jẹ́ mùsùlùmí ń gbà míì àwa àtàwọn kan la fẹ́ máa pàdé lọ́jà àwa àtàwọn kan la fẹ́ máa ríra níbi iṣẹ́ kódà tá bá wọnú mọ́tò gan lára àwa àtàwọn kan la fẹ́ máa jọ wọnú mọ́tò kí ni Islam fẹ́ wípé ká ṣe nípa àwọn eléyìí báwo ni Islam ṣe fẹ́ gbé ká máa bá wọn lò Islam ṣàlàyé nǹkan kọ̀ọ̀kan báwo lẹ́ ti ṣe máa bá wọn sọ̀rọ̀ Islam ṣàlàyé rẹ̀ báwo lẹ́ ti ṣe máa bá wọn gbélé kí ló yẹ ń gbé kẹ́ ṣe fún wọn kí lẹ̀tọ́ wọn Islam ṣàlàyé bẹ́ẹ̀ náà ni Islam tún lọ títí débi wípé Ọlọ́run fẹ́ ń pé àwọn ohun tẹ́ wọ́n bá fún yín ló ń jẹ èwo lẹ lè jẹ nínú rẹ̀ èwo lẹ lè jẹ nínú rẹ̀ Ọlọ́run bá ṣàlàyé Allahu Akbar láàfin pé ma ajmalal Islam dinan ma ajmalal Islam dina Islam ma dálẹ́sì o alhamdulillah adúpẹ́ fọ́lọ́run a rí wípé àwọn tí ó jẹ́ oúnjẹ tí wọ́n ń fún wa àwọn àfáà pín sí ọ̀nà mélòó kan ọ̀nà àkọ́kọ́ táwọn àfáà pín oúnjẹ tán fún wa sí òun náà ni ìran àkọ́kọ́ ni oúnjẹ tó ṣe wípé kìí ṣe ẹran kò sì sí ẹran nínú rẹ̀ àbí kò sí ohun tó ṣe wípé ó tara ẹran jáde nínú rẹ̀ gẹ́gẹ́ bí ká sọ pé ẹni tó jẹ́ kèfèrí ó fún wa ní pẹ́ẹ̀n ó ṣe gàtó ó fún wa
ó ra biscuit ó fún wa àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àfáà sọ fún pé eléyìí ìdájọ́ rẹ̀ lójúwòye ṣẹ̀ríà òun náà ní pé ó tọ́ pé ká jẹ ó tọ́ fún wa wípé ká ṣe kí ni ká jẹ tí ò sí ìyapa ẹnu lérí eléyìí lọ́dọ̀ àwọn àfáà ńbó ni ìyapa ẹnu wà ìyapa ẹnu wà lérí pé ẹran tí wọ́n bá fún wa ǹjẹ́ a lè jẹ àbá a lè jẹ láwọn àfáà tún fi sọ pé ẹran yìí òun náà tún pín sọ́nà méjì ẹran àkọ́kọ́ náà ni ẹran tí àwọn ahlul kitab àwọn ìjọ tí wọ́n gba tírà tí a mọ̀ sí al-yahudi wa nasara àwọn yahudi àtàwọn nasara tó bá jẹ́ pé àwọn ni wọ́n pa ọ̀kan ni wọ́n ló pa ẹni tó pa yahudi ni ẹni tó pa ẹran náà nasara ni ǹjẹ́ a lè jẹ àbá a lè jẹ a rí pé èsì lérí eléyìí òun náà ni ọ̀rọ̀ Ọlọ́hun Ọba tí ó wá nínú al-Qur'an suratul Maida tí Ọlọ́hun Ọba alékè ọlá sọ fún wa pé al-yawma uhilla lakumut tayyibat ọlọ́nitọ́ lónìí o mo ṣe gbogbo ohun tó bá jẹ́ ohun tó mọ́ mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín wa ta'amul ladhina utul kitaba hillun lakum bẹ́ẹ̀ ni oúnjẹ tí ó ń jẹ́ oúnjẹ tí àwọn ahlul kitab àwọn ẹni ta fún ní tírà oúnjẹ tí wọ́n bá ṣètàn bá fún yín ẹ̀tọ́ ni fún yín kẹ́ jẹ tí ò sí wàhálà ẹ jẹ kódà kẹtún lápáànù ẹ̀rí Ọlọ́run ní ẹ̀tọ́ ni oúnjẹ wọn fún yín bẹ́ẹ̀ náà ni oúnjẹ tí yín náà gan lára ẹ̀tọ́ ni fáwọn náà tó bá fẹ́ jẹ ẹ̀tọ́ ni fún wọn tó bá fẹ́ jẹ ẹ̀rí nínú ẹ̀rí tó tọ́ka sí pé oúnjẹ tí ahlul kitab bá fún wa a lè jẹ tí ò sí wàhálà kankan òun náà ni hadith tí a rí lọ́dọ̀ al-Imam Bukhari ẹ̀rí tó yẹn pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam Anas ló gbé hadith yìí jáde òun ló gbà wá fún wa látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní yahudi kan da'a an-nabiyya sallallahu alaihi wasallam ila khubzi sha'irin wa ihalati sankha wípé yahudi kan pè Ànábì Muhammad sallallahu alaihi wasallam síbi àpèjẹ kí wá lápèjẹ náà wọ́n ní pẹ́n àti ọbẹ̀ ẹ̀rí wọ́n ní pẹ́n àti kíni àti bí epo mára wọn tán sàsọ́ di kíni wọ́n sàsọ́ di ìran ọbẹ̀ kan táwọn Lárúbáwá máa ń jẹ nígbà náà lọ́hùn fa ajabahu òjíṣẹ́ Ọlọ́hun sallallahu alaihi wasallam ó sì jẹ́ pé yahudi náà ẹ̀rí wọ́n ní níjọ́ náà lọ́hùn tó Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi jẹ́ pé yahudi yẹn oúnjẹ tó sè kò sí ẹran nínú rẹ̀ kò sí ohun tán pa nínú rẹ̀ jẹ́ pé a ti rí ẹ̀rí fún pé tí ìbá ṣe ẹran Ànábì lè jẹ ẹran ẹ̀rí pé Ànábì kí ó bá jẹ ẹran jẹ́ a lè jẹ ẹ̀rí tí ẹ̀ náà lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam Aisha radiyallahu anha ó ní àwọn kan wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n bi ní béèrè níjọ́ kan wọ́n ní inna qawman ya'tunana billahm ipe àwọn ìjọ kan àwọn èèyàn kan wọ́n máa ń wá fún wa ní ẹran bíbí ká jẹ ẹ̀rí wọ́n máa wá fún wa lẹ́ran ẹran tán sì máa ń fún wa yìí a mọ̀ pé kìí ṣe ẹran ẹlẹ́dẹ̀ a sì mọ̀ pé kìí ṣe ẹran tá a gbọ́dọ̀ jẹ irú ẹran tá a lè jẹ ni irú ìrẹ́ ẹran tá a lè jẹ ni àmọ́ kí ni ìṣòro wa ń bẹ la nadiri adhakaru ismallahi alayhi amla ìṣòro wa ni pé
àmọ́ bóyá wọ́n dárúkọ Ọlọ́hun Ọba fi pa ẹran náà àbí wọn ò dárúkọ Ọlọ́hun Ọba. tó òjíṣẹ́ Ọlọ́hun sallallahu alayhi wa sallam ó wá fún wọn lésì nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí ni ó ní sammullaha antum thumma kulu Ànábì ní tọ́ òun tẹ́yìn tí yẹ́ ṣe tírú eléyìí bá ṣẹlẹ̀ sí yín òun náà ní pé kí ni òun náà ní wípé ẹ sọ bísmìlá ẹ ma ẹni tó pa ṣé mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí àbí ẹmẹ ẹni tó pa ahlul kitab ni ẹ sì mọ̀ pé kò ní sọ bísmìlá àmọ́ tó bá jẹ́ pé ahlul kitab náà ni kò sí wàhálà ẹ̀yẹ sọ bísmìlá kẹsì ṣe kí ni kẹsì jẹ oúnjẹ yìí. jàmáà àwọn oúnjẹ tí ahlul kitab bá ṣe tó bá jẹ́ bí ẹran àbí wọ́n fún wa lọ́bẹ̀ tó yẹ pé wọ́n ṣe ẹran nínú rẹ̀ kódà kí ẹran yẹn má sí nínú ọbẹ̀ yẹn àbí wọ́n fún wa lépo tán fi dí ẹran ìdájọ́ rẹ̀ nìyẹn jẹ́ pé ohun tá lè jẹ ni tí ò sí wàhálà kankan káwa sá sọ kí ni ò ká sọ bismillah. jàmáà nínú ohun tá lè yọ kó nínú oúnjẹ Yahudi tá gbọ́dọ̀ gbìyànjú tá jìnnà sí àti oúnjẹ Nasara òun náà ni ọ̀kan tó ṣe pé láìpẹ́ nísìn á rí pé kí ni yóò kálé yóò ka oko nípa ọdún wọn ẹ̀rí àwọn àfáà sọ fún wa pé oúnjẹ tí wọ́n bá sè àwọn Yahudi àbáwọn Nasara tí wọ́n jẹ́ kìrìtíyàn tájọ́ ń gbélé lọ́dọ̀ wa ń bì tí wọ́n bá sè oúnjẹ tí wọ́n fẹ́ràn sínú rẹ̀ wọ́n fa ẹran adìẹ sínú ẹ̀ ẹran màálù wọ́n fi sínú ẹ̀ ó dá kí ni ìdájọ́ ẹran ni àbí kí ni ìdájọ́ oúnjẹ náà ṣé ká jẹ ni àbí ká dànù. jàmáà àwọn àfáà sọ fún wa pé àwọn apá kan nínú àwọn àfáà wọ́n sọ pé oúnjẹ ni ẹ̀tọ́ ni apá kan nínú àwọn àfáà àwọn sọ wípé makruhu ni oúnjẹ ni oúnjẹ ta kórìíra ni gẹ́gẹ́ bí Imam Ahmad ọmọ Hanbala ẹ̀rí ẹnì kọ̀ọ̀kan ló sì mú ẹ̀rí tiẹ̀ wá ẹ̀rí ni láwa wò làwa náà fi ṣe kí ni a fi wá gbìyànjú pẹ̀lú ọ̀rọ̀ míì táwọn àfáà míì sọ láti ṣe kí ni láti mọ ibi tó yẹ ń gbé ká tẹ̀ sí nípa ọ̀rọ̀ yìí. àwọn ẹni àkọ́kọ́ àwọn dúró lérí ìpìlẹ̀ nípa ẹran tí ahlul kitabi bá pa ibi ká jẹ ṣáàjẹ ni àbá ní jẹ bẹ́ẹ̀ ni á jẹ ni ìpìlẹ̀ nìyẹn ẹ̀rí. àwọn ẹni kejì tó jẹ́ pé wọ́n sọ pé makruhu ni àwọn náà sọ pé ẹni tó ṣe pé wọ́n ń ṣọdún wọ́n ní Ọlọ́run ọ̀yọ̀kan mẹ́ta àbí mẹ́ta lọ́kan Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ náà fi wá ń ṣe ọdún kí ni o ọdún Ọlọ́run ọba tó bímọ àbí Ọlọ́run tí wọ́n bí tó jẹ́ pé ìyá rẹ̀ ló bí ọdún rẹ̀ ni wọ́n á ń ṣe náà wá sí oúnjẹ náà fún wọn mùsùlùmí jàmáà. àwọn àfáà ní tó bá jẹ oúnjẹ ẹ̀ ni bí n pé wọ́n náà ń bá wọn ṣọdún ni o. lima fi dhalika mina tashabbuhi bil kuffar nítorí pé à ń bá wọn jẹ oúnjẹ ọdún wọn yẹn ìtumọ̀ rẹ̀ ní pé àwa náà ń bá wọn yọ̀ à ń bá wọn kópa nínú ọdún. wọ́n ní nínú tatú lè rí tó fà tó yẹn pé àwọn fi sọ pé ká má jẹ oúnjẹ wọn òun náà ni wípé tí a bá gbọ́ oúnjẹ náà lọ́dọ̀ wọn tí a tẹ́gbà rẹ̀ tá à ń jẹ àtàwọn mọ́ ẹ̀rí ìtumọ̀ tí ó mọ̀ mú wá náà ní pé kí ni àyọnu sí ẹ̀sìn tí wọ́n ń ṣe ọdún rẹ̀ wípé kí ni àwa náà ń bá yín yọ̀ ẹkú ọdún ẹkú ìdùn ẹ̀rí. kódà wọ́n ní eléyìí gan lára ká gba oúnjẹ ní lọ́dọ̀ wọn fíhì minal muwalati lahum ó ń tọ́ka sí pé a mú wọn lọ́rẹ̀ẹ́
a yàn wọ́n láàyò à ń bá wọn ṣe ní gbogbo ọ̀nà kódà a tún bá wọn ṣe sí tí a tún bá wọn ṣẹ̀sìn wọn ẹ̀rí yóò sì máa tọ́ka sí pé àwa náà ń rìn lérí ọ̀nà àbàjẹ́ tí wọ́n ń bẹ ẹ̀rí lérí eléyìí òun náà ni pé inú hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu òjíṣẹ́ Ọlọ́hun sallallahu alayhi wa sallam ó pè wá sákíyèsí ẹ̀rí ó ní la tattabi'unna sunana man kana qablakum Ànábì ní ẹ máa tẹ̀lé ìlànà àwọn tí wọ́n ṣíwájú yín o ẹ máa tẹ̀lé ìlànà àwọn tààlà àwọn olúwẹ̀ àwọn Yahudi àtàwọn Nasara gbogbo tí wọ́n bá ṣe náà ni ó máa jọ yín lójú gbogbo ẹ̀ náà lẹ́yìn náà ẹ fẹ́ máa bá wọn ṣe kódà Ànábì ní shibran bi shibrin tí wọ́n bá súnṣẹ̀ kan báyìí ibi tí wọ́n bá gbé ẹsẹ̀ kó ní gangan lẹ́yìn náà ẹ máa fẹ́ gbẹ́sẹ̀ sí ǹjẹ́ pé gẹ́gẹ́ bí àwọn onífúnwáṣẹ́ ṣe máa ń sọ kí ni pa zapa lọ́yẹ̀ ọ̀kọ̀ọ̀kan lérí ìgbésẹ̀ kọ̀ọ̀kan báyẹ̀ mọ̀ tẹ̀lé wọn Ànábì ò wá dúró síbẹ̀ Ànábì sọ wípé kódà débi wípé tí wọ́n bá wọnú kòtò tó jẹ́ kòtò ẹranko kan tí a mọ̀ sí adab ẹ̀rí tó bá wọnú kòtò ẹranko yìí ẹ̀yin náà gan lára ẹ ṣetán láti tẹ̀lé wọn láàfin pé tashabbuh bil kuffar ká máa jọ àwọn kèfèrí lónìí mùsùlùmí fẹ́ràn ètò pọ̀ nínú gbogbo nǹkan ẹ̀rí pé tí wọ́n bá ń ṣọdún mùsùlùmí gan lára ṣetán láti bá wọn ṣọdún tí wọ́n bá ń jó mùsùlùmí gan ṣetán láti bá wọn jó mùsùlùmí ṣetán láti so igi má ṣe ń so igi wọn mùsùlùmí ṣetán láti wọ aṣọ tí kèfèrí máa ń wọ̀ àwọn alul kitab tí mùsùlùmí ò bá ti wọ aṣọ tí wọ́n ń wọ̀ wọ́n ti ṣe mùsùlùmí kì í ṣe kiri o mùsùlùmí yìí sábà lálàáfíà subhanallah àwọn nǹkan wá pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé kí ni o àwọn mùsùlùmí ò ní wọ́n fi ń jọ ta ni wọ́n fi ń jọ ahlul kitab anabi Muhammad sallallahu alayhi wa sallam òun ló pè wá sákìyèsí eléyìí nínú kíni nínú àwọn hadith rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ jẹ́ pé eléyìí anabi fi ń pè wá sákìyèsí ni o wípé ẹ má tẹ̀lé lànà wọn o nítorí pé kíni man tashabbaha bi qawmin fahuwa minhum anabi ní ẹnikẹ́ni tó bá fara jọ ìjọ kan tó bá fara jọ àwọn ẹlẹ́sìn kan tó bá fara jọ àwọn kan fahuwa minhum jẹ́ pé ẹni tó ṣe pé àwọn ọlọ́dún ṣọdún wọn òun náà wá ní kò sí wàhálà àwa náà wà pẹ̀lú wọn náà ni gbogbo ara la fi wà pẹ̀lú wọn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ń pè wá sákíyèsí kó má lọ jẹ́ ń pè àwa náà gan lára àwa náà àtàní àwa náà àwọn apàdà àwa náà al-kitab jama Allah bá ti pé ẹ̀sìn wa fún wa o eléyìí náà ni ohun tó tọ́ ká jẹ nínú ẹran tí ahlul kitab bá pa eléyìí náà lèyí tí ò tọ́ nínú èyí tí ó ṣe kí ni o nínú ẹran tí ahlul kitab bá pa ahlul kitab ó lè máa jẹ́ ọdún kérésìmesì nìkan kò bá jẹ́ pé wọ́n ń ṣe ọdún àwọn òkú ọmọ ìyá mi tá bá ṣe oúnjẹ má bà wọ́n jẹ́ tá bá pa ẹran tá bá fún ẹ ìwọ gbìyànjú kó ṣàlàyé wípé ẹ̀sìn rẹ o kò ṣe kí ni kò gbẹ́ láyé irú ẹ̀ ọ̀dà àti rí ọ̀rọ̀ àkọ́kọ́ lọ́dọ̀ àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n mú ẹ̀rí wọn wá a sì rí ọ̀rọ̀ kejì lọ́dọ̀ àwọn ẹni kejì táwọn sọ pé kí ni o àwọn ta kórìíra ni ta fẹ́ ń gbé káwọn yẹn jìnà sí ọ̀dà káwò a rí pé ọ̀rọ̀ táwọn ẹni kejì sọ ni àwọn náà sọ wípé bẹ́ẹ̀ yẹn bá jẹ́ yóò wọ náà mo sọ wípé téèyàn bá jẹ́ kò ní jẹ́ mùsùlùmí máa àmọ́ èyí tó dájú fún mùsùlùmí òun náà ní kí ni o da' ma yaribuka ila ma la yaribuk Ànábì ní
ohun tó bá ti ń ṣe mùsùlùmí níyè méjì ṣé kí ṣe é ni ṣé kí má ṣe é ni ń bó ní kí tẹ̀ sí ọmọ ìyá mi gbé kalẹ̀ kò sóore rẹ̀ ń bẹ̀ ẹ̀rí eléyìí ló fà tó jẹ́ pé olùmọ̀ àgbà Sheikh Ibn Baz rahimahullah kọ́lọ̀ bá alékè ọlákùnbá akẹ́ bàbá náà wọ́n sọ fún pé èyí tó dá fún mùsùlùmí tí ń ṣọ́ ẹ̀sìn rẹ̀ èyí tó dá fún mùsùlùmí tó fẹ́ pàdé Ọlọ́run ọba ní ti dáadáa èyí tó dá fún mùsùlùmí tó fẹ́ ṣoríire ilé ayé àti tàlkìyàmà òun náà ní pé tọ́lọ́dún bá ń ṣọdún gbébi tó wà rẹ̀ á ní pé àwa mùsùlùmí lónìí ojúmọ́ ń tì wá a mà ti jú pé ìsá lè sọ fún ọ̀gá mi níbi iṣẹ́ wípé kí ni o wípé mi yìí ṣe ọdún kí ni o èyí ṣe ọdún janvier èyí sì ṣe ọdún noel bẹ́ẹ̀ ni àmọ́ ká má gbàgbé wípé ń bẹ nínú tiwọn náà gan lára tó jẹ́ pé àyà mọ́ kàn wọ́n àwọn kìrìtì èèyàn àyà mọ́ kàn wọ́n o àwọn ṣé akiri yóò lẹ́ ń pè wọ́n ẹ̀rí àyà mọ́ kàn wọ́n ẹ̀rí pé ẹlòmíín bẹ nínú wọn tó jẹ́ pé ó nígbàgbọ́ sẹ́sìn tí ń ṣe nìkọjá báwa ṣe lè rò àwọn kan wọ́n ń pè wọ́n ní tèmọ́ Jèhófà lẹ́ ń pè wọ́n àbí bẹ́ẹ̀ bá pẹran léyà àwọn láyà láti kọ́ bẹ́ẹ̀ bá pẹran léyà tẹ́ bá fún wọn ó sọ fún ilé ẹ̀kan náà pé kí ni ẹ̀sìn táwọn ò ṣe kí ni kò fààyè gbà wọ́n gbé káwọn jẹ́rú ẹran ni bó ṣe jẹ́ pé gbogbo wa náà la mọ̀ wípé hum ala dalal inú àánú ni wọ́n ń bẹ kọ́lọ̀ ọba àlekè ọlákùnmọ́ṣẹ́ bá dáwọn náà padà sójú ọ̀nà àmọ́ síbẹ̀ náà àwọn máa ń ṣe kí ni wọ́n máa ń ní àyà láti sọ pé kí ni mi ń jẹ ohun tẹ fún mi yí báyìí kí wá ní ti mùsùlùmí ǹjẹ́ pé ká gbìyànjú ká ṣe kí ni o ká jìnà sí òun náà ni ó fi mú oore wá fẹ́mi àti ejò kọ́lọ̀ ọba àlekè ọlákùnmọ́ṣẹ́ ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa subhanallah subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run ọba àlekè ọlá nínú àlàyé tí a ń ṣe bọ̀ òun náà ni wípé àwọn ẹni tá mọ̀ sí kèfèrí tí Ọlọ́run ọba àlekè ọlá tó dárúkọ wọn fún wa nínú suratul Bayyina Ọlọ́run ní innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikin Ọlọ́run dájúdájú àwọn tó ṣe pé wọ́n jẹ́ kèfèrí tàlàwọn olúwẹ̀ àwọn náà ní kíni ahlul kitab àwọn yahudi àtàwọn tani àtàwọn nasara Ọlọ́run ní wal mushrikin àti àwọn kíni àtàwọn òṣẹbọ ìjẹ́ pé ìran kèfèrí méjì náà ní bẹ inú bẹ́ kí kèfèrí kó jẹ́ kíni kó jẹ́ ahlul kitab àbí bẹ́ kó jẹ́ kíni àbí bẹ́ kó jẹ́ nínú àwọn mushrikin kọ́lọ̀ bá lè kí ọlá kó mọ́ṣẹ́ ìkówayọ kó nínú méjèèjì asọ tàwọn ẹni àkọ́kọ́ tó jẹ́ tàwọn kíni ò tán jẹ́ àwọn ahlul kitab àwọn chrétien bẹ́ẹ̀ náà ni àwọn juif abáwọ àwọn chrétien yìí Ọlọ́run ọba mi ọba àlékè ọlá ó pè wá sákìyèsí nípa àwọn ọdún wọn ẹ̀rí nígbà tí Ọlọ́run ọba ń ka àwọn ẹni rere àwọn èèyàn dáadáa àwọn èèyàn bí èèyàn ẹni bí ẹni wájú Ọlọ́run ọba tó jẹ́ pé wọ́n ní ipò tó ga lọ́dọ̀ Ọlọ́run ọba nínú suratul Furqan Ọlọ́run ọba ní walladhina la yashhaduna az-zur Ọlọ́run ní tọ́ àwọn ẹni rere máa gbọ́ o alladhina la yashhaduna az-zur àwọn làwọn tó ṣe pé wọn ò yí bá wọn kópa nínú kíni nínú az-zur nínú ìbàjẹ́
Ibn Abbas àti àwọn àfáà míì Abu Aliya ni Qatada ni Mujahid ni wọ́n ní ìtumọ̀ la yashhaduna zur òun náà ni pé wọn yìí bá wọn kópa nínú ọdún wọn, wọn yìí bá wọn ṣe kíni, wọn yìí bá wọn kópa nínú ọdún wọn. Nínú àdó àwọn àfáà míì àwọn ní ìtumọ̀ rẹ̀ ni pé wọn yìí bá wọn kópa nínú bí pé wọ́n ń ṣe kíni, wọ́n ń ṣe ọdún òòṣà wọn. Ẹ̀rí níbòmíì wọ́n ní wọn yìí bá wọn kópa níbi ìbàjẹ́, níbi tán bá ti jókòó tó bá jẹ́ kíni tán sọ̀rọ̀ ọlọ́rọ̀, majalisu su'i wal khana, wọn ò yìí bá wọn jókòó níbi tá gbé ń sọ̀rọ̀ tí ò dá, wọn ò sì yìí bá wọn jókòó níbi tá ti gbé ń ṣọdún wọn, wọn yìí bá wọn lọ ṣọ́ọ̀ṣì, wọn yìí bá wọn ṣèrànù jàmáà. Gbogbo eléyìí ìfihàn wá wípé kíni ahlul kitab lóòótọ́ wípé ká jẹ kíni, ká jẹun tán bá pa ẹ̀rí nípìlẹ̀, àmọ́ tó bá ti di pé ohun tí wọ́n pa yìí ó rò pọ̀ mọ́ ọdún tásí ti máa ń pé ọdún kọ́ ìjọsìn ni lọ́dọ̀ mùsùlùmí, àbí tí ìbá ṣe ìjọsìn ohun tẹ́yìn máa ń ṣe níjọ́ ọdún tí tẹ́ máa ń pa ẹran, ṣé ẹ̀kan ń pa ẹran lásán ni àbẹ́ fi ń ṣe ìjọsìn fọlọ́hun. ǹjẹ́ pé likulli minkum minha likulli ẹnì kọ̀ọ̀kan nínú yín ja'alna aṣeéfẹ́nì kọ̀ọ̀kan yín shir'atan wa minhaja, afúnlẹ́sìn rẹ̀ a sì fún ní kíni ìlànà tí ó gbà fún ṣẹ̀sìn rẹ̀, ìlànà táwọn ń gbà fi ṣẹ̀sìn tí wọ́n ní ká má bá wọn kópa nínú ẹ̀. tẹ́lẹ̀ ìbáyé a rí i pé ìran kejì nínú àwọn ará kèfèrí tó jẹ́ pé àwọn náà gan lára kèfèrí làwọn náà, òun náà làwọn tó ṣe pé wọ́n yàtọ̀ sí àwọn ahlul kitab. kò bá jẹ́ pé àwọn olóòṣà tó jẹ́ pé ó ní ère tó jẹ́ pé ń sìn, kò bá jẹ́ ẹni tó ṣe pé ń sin náà tí a mọ̀ sí el-majus, kò bá sí ẹni tó ṣe pé òòrùn ní ń sìn. ẹ̀rí ejò kan ní máa ń ṣe kíni, ní máa ń tẹríba fún, ní máa ń ferí balẹ̀ fún, omi ní ń forí balẹ̀ fún. A rí pé gbogbo ra àwọn eléyìí yányá ọlọ́wọ́ ọba mi ọba àlékè ọlá ó ṣe oúnjẹ wọn, pàtàkì jùlọ tó bá jẹ́ kíni, tó bá jẹ́ ohun tó ṣe pé wọ́n bá pa ọlọ́wọ́ ọba ṣe léèwọ̀ fún wa, mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ oúnjẹ wọn o. ẹ̀rí nítorí kíni, nítorí pé ìpìlẹ̀ náà ni pé gbogbo ohun tí a bá ti pa haram ni, àyàfi ń gbé ká rí ẹ̀rí tó fi wá lọ́kàn balẹ̀ ń gbé ká jẹ oúnjẹ yìí. jẹ́ pé tá a bá tí ì rẹ́rìí tó sọ fún wa pé ẹran tí wọ́n pa ni ẹran tá lè jẹ ni a gbọ́dọ̀ jẹ o. ẹ̀rí abatuwa rẹ́rìí wípé ẹni tó pa abòrìṣà ni, tọ́lọ́hun sì ṣe oúnjẹ àwọn ahlul kitab àti àwọn mùsùlùmí, ọlọ́hun ṣe nǹkan tá pa, ọlọ́hun ṣe lẹ́tọ̀ọ́ fún wa. ǹjẹ́ pé àwọn eléyìí ọlọ́hun ò ṣe tí wọ́n lẹ́tọ̀ọ́ fún wa, ṣó wá yẹ ń pé ká jẹ, kò yẹ ń pé ká jẹ, nítorí pé kí ni o, ààrí ohun tó yọ kò lè rí ìpìlẹ̀ ní pé a gbọ́dọ̀ jẹ. nítorí kí ni li'anna al-wathaniyyin la yadhkuruna isma Allah alayhi, àwọn tí wọ́n jẹ́ àbòrìṣà ni, ẹ̀rí tàbá ní àbòrìṣà ká pè é ní kèfèrí, nínú kèfèrí náà ni àbòrìṣà ń bẹ, nínú kèfèrí náà ni àwọn mulhidun, àwọn tó ṣe pé wọ́n ní ọlọ́run ò sí lọ́dọ̀ táwọn, wọn ò ní ọlọ́run, wọ́n kà wá ń lé ayé náà gbúndúkú bẹ́ẹ̀. Allahu akbar, alhamdulillah. wọ́n kà wá ń lé ayé náà ni, kò sí ohun tán wúlò fún lé ayé náà, wọ́n kà wá ń bẹ̀ náà ni. irú àwọn eléyìí a rí pé irú wọn àwọn náà kèfèrí làwọn náà. ẹni tó jẹ́ ń pé mùsùlùmí ni lánàá, ó wá fi ìsìláàmù lẹ̀ lónìí, ó wá ń lọ ṣẹ̀sìn mí, irú ẹni báyìí òun náà gan lára, kódà kó jẹ́ ń pé ẹ̀sìn tí ń padà ṣe ni ẹ̀sìn kí ni, ẹ̀sìn àwọn ahlul kitab ni. nítorí pé ẹni ni
ọ̀rọ̀ rẹ̀ bàjẹ́ ó burú wájú Ọlọ́run ju ẹni tó jẹ́ kíni tó jẹ́ ahlul kitab nípìnlẹ̀ lọ. Kìí ṣe ń gbé wá di ahlul kitab, kìí ṣe ń gbé kó ní Islam fi á di ahlul kitab. Kìí ṣe ń gbé ó kó ní olóòṣà fi di ahlul kitab, kìí sì ṣe ahlul kitab ní nípìnlẹ̀, ó kó ní mùsùlùmí ó di ahlul kitab ní. Ọ̀rọ̀ burú. Kódà àwọn àfáà sọ pé ìdájọ́ orú ẹni bẹ́ẹ̀ òun náà ní pé kíni, òun náà ní pé tá bá ń bẹ nínú ìlú tá ti ń lo ìdájọ́ ẹ̀sìn, ìdájọ́ Ọlọ́run ọba tí Al-Qur'ani tọ́ka sí, tí Sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam tó tọ́ka sí, ìdájọ́ ẹni bẹ́ẹ̀ náà ní pé kíni ká ṣe kíni, ká bẹ̀ lérí bọ́lẹ̀ ní jàmáà tí ò sọ̀rọ̀ kan. Ṣẹ̀rí báyìí eléyìí náà ló fà á tó jẹ́ pé agbọ́ ọlọ́mọ pé àwọn kèfèrí ni nínú gbogbo ìran taka yìí la yadhkuruna ismallahi alayhi, wọ́n yí porúkọ Ọlọ́run ọba tá fẹ́ dúbú nǹkan. ẹni tí ó bá ẹlòmí ó fẹ́ dúbú tiẹ̀ yóò ní mo pa kíní, mo pa fógù. ṣe ẹran táwa pa fógù ṣóhun ló ayẹ ń bẹ́ kí mùsùlùmí máa jẹ́ ẹ̀rí. ẹlòmí ó ní mo pa mo dúnbú rẹ̀ fún Ṣàngó. ṣó ń jẹ Ṣàngó ló yẹ kémi àti yín ká máa jẹ jàmáà. ẹlòmí ó sọ pé èyí tó ń pa yìí ó ń pa fún nǹkan báyìí, ó ń pa fún nǹkan báyìí. a rí pé gbogbo eléyìí ohun tí ò tọ́ ni o, tí mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú láti ṣe kíni tí ó jìnà sí. kíni ó dé ta fi sọ báyìí? Allah bá sọ fún wa nínú Al-Qur'an. Allah ní wala ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi. Allah ní ẹ gbọ́dọ̀ jẹ o nínú gbogbo ẹran, ẹ gbọ́dọ̀ jẹ nínú ẹran tó ṣe wípé kíni, tó ṣe wípé wọn ò dárúkọ Ọlọ́run ọba sérí rẹ̀ tí wọ́n fi pa á. Kò bá jẹ́ pé wọn ò dárúkọ Ọlọ́run ọba ni, àbí ń pé àwọn lọ́lọ́run míì tó jẹ́ pé wọ́n dárúkọ rẹ̀ sérí rẹ̀ táwọn ń pè lọ́lọ́run lọ́dọ̀ wọn, àbí pé wọn ò tẹ̀ wá pè nǹkan kan rárá. Subhanallah, kò tọ́ fún mùsùlùmí pé kò jẹ́ o lópin ìgbà tó bá ti jẹ́ pé ìran kèfèrí tó ṣe pé kíni ó yàtọ̀ sí ahlul kitab òun ló ṣe kíni òun ló pa. Àfáàwọ̀ àgbà Ibn Baz rahimahullah nígbà tí wọ́n bi ní èrè nípa oúnjẹ tí àwọn ahlul kitab tí wọ́n bá ṣe, tí oúnjẹ tó jẹ́ pé ẹni tó ṣe kíni tó yàtọ̀ sí ahlul kitab tó bá ṣe ẹran tó bá pa, ǹjẹ́ ó yẹ ń gbé ká jẹ àbí kò yẹ ń gbé ká jẹ? ká gbọ́ èsì tí àfáàwọ̀ Ibn Baz rahimahullah tí wọ́n fún. wọ́n sọ wípé la yajuzu aklu dhaba'ihul kuffar, la yajuzu aklu dhaba'ihul kuffar. kò tọ́ ń gbé ká jẹ kíni o, ká jẹ ẹran tí àwọn ẹni tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n yàtọ̀ sí ahlul kitab tán bá ti pa, kò yẹ ń gbé ká ṣe kíni o, kò yẹ ń gbé ká jẹ. ẹ̀rí, kò bá jẹ́ pé wọ́n pa fọ́dún a gbọ́dọ̀ jẹ, kò bá jẹ́ pé wọ́n pa fún nǹkan míì tó yàtọ̀ sọ́dún a gbọ́dọ̀ jẹ, kò bá jẹ́ pé wọ́n pa wọ́n fẹ́ jẹ ńlé ni a gbọ́dọ̀ jẹ, kò bá jẹ́ pé wọ́n ń ṣọdún òòṣà wọn ni a gbọ́dọ̀ jẹ, janvier ni wọ́n ń ṣe a gbọ́dọ̀ jẹ. ẹ̀rí báyìí a gbọ́dọ̀ jẹ. jàmáà tá bá wà àwùjọ wa lónìí, ẹ̀rí òfin Ọlọ́run nìyẹn, ká wà àwùjọ tiwa lónìí. a rí pé àwùjọ náà ó dá tá a lè sọ̀kan yòókù. àwọn ẹni tá à ń pè ní ahlul kitab lọ́dọ̀ wa báwo ni wọ́n ṣe wà? ṣé wọ́n wà lérí ìlànà Isa alayhi salam, àbí wọ́n wà lérí ẹ̀sìn náà báwọn yẹn ṣe ń ṣe lánàá? ẹ̀rí pé tẹ́ bá lọ wo ìran kọ̀ọ̀kan nínú wọn, àwọn tí wọ́n ń ṣe, ẹ̀rí pé kíni o, àwọn náà gan lára wọn ò jìnà sí kíni, wọn ò jìnà sí àwọn ẹni tí wọ́n jẹ́ tani, tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́bọ àbí àyèrè ni. nígbà tẹ́nì kan ó jí láàárọ̀ tí ó kó ń lé, tí ó máa lọ bí iṣẹ́, tí ó wá déwájú ṣọ́ọ̀ṣì ńlá kan, yóò sì sọ̀kalẹ̀ kó nínú mọ́tò, yóò sì wá lọ kúnlẹ̀ síwájú kíni, yóò lọ kúnlẹ̀ síwájú kíni, síwájú ère. yóò ní tọ́ Maria mo wá kí ẹ láàárọ̀ yìí o, jẹ́ kó ní da fún mi o, wọ́n jẹ́ ń ṣorí ibú lónìí o. orí ibú lónìí tó ti ṣe náà, ó wá ń kúnlẹ̀ fèrè lójú títì,
tójú òsì tó tìyàn subhanallah. Eléyìí ni máa ń fà tó jẹ́ pé àwọn àfáà máa ń sọ fún wa ní gbogbo ìgbà pé kíni wípé oúnjẹ tí àwọn ahlul kitabu ti wà lónìí tán bá ṣe èyí tó da fún mùsùlùmí ní pé kó ṣe kíni kó jìnà sí nítorí pé kíni o ìrẹ́ ẹlẹ́bọ kan náà làwọn náà. Jama ẹ bá wà ahlul kitabu tòní nínú àwọn kan tó jẹ́ pé àwọn tí wọ́n ní bàtà wọn yìí wọ̀ ẹ̀yin náà jẹ́ á mú àpèjúwe wọn. Tó bá tó àsìkò náà nísì wọ́n lọ kíni wọ́n lọ bí tẹ́ máa ń lọ ẹ̀dẹ́kùn kí náà lọ pè lọ́hùn. Ṣé ọlọ́run náà wọlé tí òkun á rí pé kò sí ohun tán wá lọ tí ìbá ṣe kíni tí ìbá ṣe ń gbé wọ́n ṣe kíni o wọ́n ń lọ ṣe kíni wọ́n ń lọ pé nǹkan kan tí ń bẹ nínú odò. Jẹ́ pé wọ́n wá pẹ́ eléyìí ó wá lọ yóò wá padà wálé yóò wá pẹ́ ẹran yóò wá fún wọn mùsùlùmí jẹ yóò pa adìyẹ yóò wá fún wọn mùsùlùmí jẹ wọn náà máa jẹ ó máa pété lá ó máa ní àwọn àfáà ti sọ wípé oúnjẹ tí àwọn ahlul kitabu bá ṣe ẹran tán bá pa ẹ̀tọ́ ni fún wa eléyìí ṣẹ̀tọ́ wò nítorí pé kíni nítorí pé ká dá wọn padà ká wo ohun tí wọ́n ń ṣe ní ló fẹ́ ju ẹ̀ǹgbé ǹjẹ́ bí Ọlọ́run ọba ṣe pa ànábì Ìsá láṣẹ ẹ̀rí ǹjẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣẹ̀ sí ni lódì bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ń ṣe ẹ̀rí jẹ́ pé ó yẹ pé kémi àti ká gbìyànjú ká fura kí Ọlọ́run ọba àlékè ọlá kó má ṣàìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó má fi wálẹ̀ kó má dà wá láàmú jẹ́ pé lákòópọ̀ oúnjẹ tí àwọn kèfèrí bá sè àbí ẹran tí ó bá jẹ́ ẹran tí àwọn kèfèrí tí wọ́n pa a rí pé ìdájọ́ rẹ̀ ọ̀nà méjì náà la mú wá ọ̀nà àkọ́kọ́ òun náà ní kíni òun náà ní pé tó bá jẹ́ pé àwọn ahlul kitab tí a rí pé mashallah àwọn eléyìí wọ́n wà lérí ìlànà ohun tí kíni ohun tí anabi Isa alayhi salam tó sọ àwọn ìlànà anabi Isa alayhi salam eré ẹ̀ náà ni wọ́n tún kù ká ṣe kíni tán bá pa ẹran á ṣe kíni á jẹ ẹran wọn. Àmọ́ tó bá jẹ́ pé àwọn kèfèrí ni wọ́n tí wọ́n jẹ́ òṣẹ́bọ àbí àwọn ṣe kíni o àwọn tó ṣe ń pé kíni o àwọn tó máa sọ pé kò sẹ́sì kan àbí kò sọ́lọ́hun kan àbáwọn tó ṣe pé wọ́n máa ń ṣe léyìí díẹ̀ wọ́n ṣe tọ̀hún náà díẹ̀ àbáwọn olóòṣà gangan á rí gbogbo àwọn eléyìí a gbọ́dọ̀ jẹ oúnjẹ wọn o a gbọ́dọ̀ jẹun tí wọ́n bá pa ẹ̀rí Islam ó fún wa ní kíni ó fún wa ní límítì yẹn pé a gbọ́dọ̀ ya límítì yẹn lẹ̀ wa tilka hududullah eléyẹn Allah Ọlọ́run ọba nìyẹn o fala ta'taduha ọmọ ìyá mi ẹ má jẹ́ ayàbẹ̀ẹ́lẹ̀ o ẹ má jẹ́ akọjá àlà Ọlọ́run ọba o nítorí pé kíni ẹnikẹ́ni tó bá kọjá àlà Ọlọ́run ọba ojú orí tó Ọlọ́run má jẹ́ kí ojú èmi àti kó rí bí eléyìí náà ni àwọn àdájọ́ tó ṣe kíni tó rọ̀ mọ́ ohun tí a mọ̀ sí ẹran tí àwọn ahlul kitab tí wọ́n bá pa kò bá jẹ́ lásìkò ọdún àbí ẹran tí àwọn kèfèrí tó bá pa kò bá jẹ́ lásìkò ọdún kò bá jẹ́ lásìkò míì tó yàtọ̀ sásìkò ọdún a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe kíni láti jìnnà sí kọ́ba mi àlekè ọlá kó má ṣàṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. nínú ìrántí òun náà ni wípé aṣọ níbẹ̀rẹ̀ ètò wa wípé kíni wípé oúnjẹ wọn ní ìwà ń bẹ tó ṣe kíni o tó jẹ́ oúnjẹ tó ṣe pé kì í ṣe kò lẹ́ran nínú kò sì rọpọ̀ mọ́ ẹran gẹ́gẹ́ bí àwọn pẹ́ẹ̀n nǹkan yẹn tó bá fún wa a lè jẹ ẹ̀rí kódà àwọn àfáà ní ìyàpẹnulé ilé ìgbàlá pé a lè jẹ àmọ́ tó bá jẹ́ àsìkò ọdún gan lára jẹ́ a lè jẹun náà èyí tó wọlé jù ní pé kíni o gbà tó bá ti jẹ́ pé ọdún ni òun náà gan lára ká ṣe kíni ká gbìyànjú ká jìnà sí nítorí pé ok kí sọ pé mi ìfẹ́ jẹran wọ́n á gbé bisikì wá fún mi mò ń jẹ oúnjẹ kí ni sọ pé mò ń jẹ jama wọ́n gbé gàtó wá fún mi tá máa bí mi pé alájẹ oúnjẹ kí lẹ̀ ń jẹ oúnjẹ ọdún ló ń jẹ àbí ṣé wọ́n ń ṣọdún ni wọ́n ṣọdún má bá wọn jẹ ó sì yẹ ń gbé kí mùsùlùmí kó máa gbìyànjú kó máa fi hàn pé kí ni mùsùlùmí lè mi àmọ́ ń tijú láti fi ẹ̀sìn wa hàn tó sì jẹ́ pé ẹ̀sìn wa yẹn gangan ni káàdàn títẹ̀ wa tàbá débì kan tán bá bí i pé ọmọ ta ni ẹ́ mùsùlùmí ni mí
ẹ̀rí abil islami la abali siwahu bàbá mi ìyá mi lẹ̀sìn mi òun ni islam èyí sì ní bàbá mi lẹ́yìn rẹ̀ mọ́ jẹ́ pé ká gbìyànjú ká ṣe kíni ká jìnà sí ohun tí ó kàn wá ká máa rántí ọ̀rọ̀ anabiya muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa pé min husni islamil mar tarkuhu ma la ya'nihi tí ń sọ fún wa pé nínú tí ó máa tọ́ka pé mùsùlùmí wà dáadáa ó sì ń ṣẹ̀sìn dáadáa òun náà ní kí gbogbo ohun tí ò bá kàn lọ́wọ́ tí ò bá kàn lẹ́sẹ̀ kó jìnà sí oúnjẹ wọn kò kàn wá ká gbìyànjú ká jìnà sí kọ́lọ́ ọba àlekè ọlá kó má ṣàdúró tí ẹnì kọ̀ọ̀kan wa kó má fi wálẹ̀ kó má dà wá láàmú díẹ̀ tí a sọ yìí ọlọ́mọṣẹ́ ìjọ wúlò fún wa o ọlọ́run ṣe ní sábàbí oríire fún wa nílé ayé ń bì ṣe ní sábàbí oríire fún wa tó bá di ẹgbẹ̀rẹ̀ alkiyama kó wá san wá lẹ́sàn nílé ayé ń bì àti alkiyama ọlá àti tóbi rẹ ọlá àjẹkànṣó rẹ lẹ́ẹ̀kan sí aṣàdúrà fún iléeṣẹ́ Sunna TV wájú iwájú tá à ń lọ yìí ọlọ́run máṣẹ́ ìjà tún lọ wájú jù báyìí lọ gbogbo àwọn tán jẹ́ onísábàbí eré tí iléeṣẹ́ Sunna TV tí a fi ń rí tí fi ń wojú rí táwọn àfáà fi ń wà tọrọ wọn fi ń ṣe é gbọ́ ọlọ́run bá ń ṣe ìbáwá san wọn lẹ́sàn-án rí gbogbo àwọn àfáà tó jẹ́ pé ohun táwọn náà ní ni wọ́n ná yìí òun náà ní ìmọ̀ ọlọ́run má jẹ́ kí ìmọ̀ tán lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ojú tá fi ń wo tíra ọlọ́run ní fọ́ ojú náà làákàyè tẹ́ ń gbé sí tẹ́ máa ń wo èwo lágbé síwájú èwo lágbé sẹ́yìn èwo lákọ̀ọ́kọ́ sọ èwo lásọ kẹ́yìn ọlọ́run ní dà làákàyè náà rù àwọn àfáà wa àwọn dókítọ̀rù wa Abdulrahim tí wọ́n jẹ́ kí ni àwọn náà ní alákòóso àgbà níléeṣẹ́ wa ń bí ọba mi àlekè ọlá máṣe bá a dúró tì wọ́n o má dà wọ́n láàmú má fìtínà wọn lẹ́ẹ̀kan tí a ṣàdúrà fún gbogbo àwọn òṣìṣẹ́ kọ́lọ́ ọba àlekè ọlá máṣe dúró tì ẹnì kọ̀ọ̀kan wọn Rabbana alayka tawakkalna wa ilayka anabna wa ilayka al-masir subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Allahu